Hello, hello. Ẹ̀yin èèyàn wa o, ẹ kú àsìkò yìí. Nọ́bà ní ọ̀rẹ́ Igbi. Ìdíwọ́ tó fi wá bá ti Igbi jẹ́ ọ̀rẹ́ Igbi. Wọ́n ní ìdíwọ́ tó fi bá ti Igbi jẹ́ láàfin tó ṣe kó. Àṣé Ọlọ́run máa yẹ ká rí ọ̀rẹ́ ọ̀dàlẹ̀. Àwọn ọ̀rẹ́ téèyàn kó ń sìn ẹ̀ mọ̀ tí ó jẹ́ ọ̀rẹ́ òótọ́. Ọ̀rẹ́ òtítọ́ ẹ̀ mọ̀ èyí tó jẹ́ fake ẹ̀ mọ̀ èyí tó jẹ́ original. Àṣé pẹ̀lú bí Igbi ṣe wà bẹ́ẹ̀ yẹn, àwọn èèyàn tún ń jowú ẹ̀. Wọ́n ń jowú ẹ̀ láàfin àwọn ọ̀rẹ́ tó máa rí ojú Queen Naomi. Á rò fún àwọn ọ̀rẹ́. Àwọn èèyàn náà tún wá tẹ́pọ̀ sí. Ó yá ṣe báyìí, ṣe báyìí, ṣe báyìí. Nígbà tí ọ̀rọ̀ ti wá dójú ẹ̀ sí, tó jẹ́ pé àwọn tó ń like ẹ̀ gan, àwọn náà tún ń ṣe inúnibíni sí, tó ń jẹ́ lẹ́sẹ̀. Nígbà tó ti rí pé ó tún ti wọ́ gà pẹ̀lú gbogbo fake ọmọ tó lọ gbé fún kábíyèsí. Wọ́n máa ròyìn. Kíní yìí máa ti circulate íńtánẹ́ẹ̀tì pé wọ́n lọ́rẹ́ ẹ̀ gangan ló wá sọ fún kábíyèsí pé kọ́ mú dáadáa o. Paternity tó sọ pé òun ò ṣe yẹn, ó lóun ò ṣe. Pé láéláé tóun bá lọ ṣe, kíni bá lè ṣe láéláé. Wọ́n ní gbogbo kò sáwọn àwọn ọ̀rẹ́ ẹ̀ tí ó mọ̀. Ṣé mọ̀ pé aṣọ pé olè ló mẹ́sẹ̀ olè tọ̀. Gbogbo wọn ti wà nù kákọ́ọ̀sì kan gbogbo àwọn tó jọ ń ṣe ibi. Orí Naomi ò lè ṣe kó tí ì máa mú gbogbo wọn. Torí Naomi bó ṣe wà yẹn kò sí ẹ̀sìn pé kẹ́nìbọ̀dì má jẹ níbi tó fẹ́ jẹ. Ìgbà tó jẹ́ pé òun ò lágbájá láti lé wọn. Kábíyèsí kò tiẹ̀ fẹ́ ohun tó mú wọn wá òun náà. Mi rò pé ẹnu ẹ̀ ká wọn. Ẹnu ò ká wọn ní tó ẹnu ẹ̀ bá ká wọn. Láti kó sì mọ wọ̀rọ̀ kò fi ṣàdá pẹ̀lú bó ṣe ń bá Naomi ṣe orogún láàfin tó ń victimize ọmọbìnrin yẹn. Ọlọ́run nìkan ló ń gbèjà Naomi jù. Kí Mariam tó lọ wọ́tàkùtẹ̀ àwọn ààfin. Ṣé ó mọ̀ pé wọ́n ní téèyàn bá mọ bó ṣe máa dẹ́ṣẹ̀, ohun burúkú náà máa yọ ṣe. Ṣèbó plan gbogbo tiẹ̀ ó kúkú gbogbo plan ẹ̀ ó jiná dáadáa wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ní now pé ó máa gbé ọmọ fún kábíyèsí. Ó mọ̀ pé tòun yẹn ó lágbára. Ṣẹ́rí ti olórí Tóbi àti ti Ashley. Wọ́n yìí ń fà bẹ́ẹ̀ ní fa nǹkan mi. Kóhun tó lọ gbé tó. Ó máa kúkú tòun ò ní dàbí tiwọn. Wọ́n dẹ̀ mọ̀ pé kí ló ń jẹ́ àwọn aládẹ̀. Wọ́n ní protocol wọn. Wọ́n dẹ̀ ní gbogbo nǹkan tó wà nínú ìwé àbí nínú memory wọn àbí kí wọ́n máa ń pe àwọn kinní yẹn tó ti wà látètè kọ́ṣe pé báwo làwọn ṣe fẹ́ ṣe nǹkan wọn bọ́dẹ̀ ṣe ń ṣe nìyẹn. Mariam rò pé tòun ní jàgàbá tòun máa tough ju tiwọn lọ. Ó dẹ̀ ń tough ẹ̀ sí, ó ń tough ẹ̀ because òun mọ̀ pé òun lọ ṣe tiẹ̀ ní high class. Ẹ̀sùn òun mọ̀ pé high class yẹn ìdààmú ni fóun. Wọ́n ní láàfin sí pé kìí ṣe kékeré àwọn ọ̀rẹ́ ẹ̀. Wọ́n lọ́rẹ́ ẹ̀ tímọ́tímọ́ ti wá ta kábíyèsí lólobó. Pé kí kábíyèsí mú dáadáa DNA tó lóun ò ṣe yẹn àti paternity pé kó ṣe gidi gan pé ibi tó ti máa disgrace ara ẹ̀ nìyẹn. Wọ́n ti máa jì. Wọ́n ní at the end of the day. Ó wá di èní yìí. Wọ́n ní wọ́n ká ọkùnrin kan mọ́ Mariam ní chamber tọ́jọ́ ń discuss tọ́jọ́ ń ṣe àwọn méjèèjì wá ṣe bí pé wọ́n argue ọ̀rọ̀ DNA kò ṣe DNA pé kó má bàa kábíyèsí ṣe DNA kó gbọ́dọ̀ ṣe DNA. Wọ́n ní bó ṣe ń sọ kó gbọ́dọ̀ ṣe DNA kó gbọ́dọ̀ ṣe DNA. Wọ́n ní ibi tó ti ń sọ̀rọ̀ DNA lóde òní. Wọ́n ní ọmọ ọ̀dọ̀ wọ́n ní nàání wọn òun lọ ta kábíyèsí lólobó pé kábíyèsí ní nǹkan tó ń gbọ́ ọ̀rọ̀ DNA tó ṣe DNA. Ọkùnrin kan wà bẹ́ẹ̀ àṣé òun gọ́gọ́gọ́gọ́ wọ́n ní kábíyèsí wọ́n ní kí wọ́n ṣe DNA pẹ̀lú kábíyèsí o pé wọ́n ní ṣe kábíyèsí pé ibi tó ti ń argue bí kábíyèsí wa ní ọmọkùnrin yẹn wà ní chamber ó ló wà ní chamber kábíyèsí. Wọ́n ní láì fọ̀rọ̀ gun kábíyèsí wọ́n ní àwọn kábíyèsí kan dé sí chamber
chamber Mariam, wọ́n ní bó ṣe dé sí chamber Mariam bí wọ́n ṣàṣe dákẹ́ wọn wá rágí òun. Ẹni tó dẹ̀ lọ ta kábíyèsí lólobó, ìyẹn ṣe bí pé bóyá ìyẹn ti lọ ń ṣiṣẹ́. Wọ́n bí kábíyèsí ṣe ka wọ́n níta ni wọ́. Péta ni wọ́n mo ló ti wá láàárọ̀ kùtùkùtù. Àwọn ní kìíní kan, ìyẹn ní family member wọn ni ìyẹn Mariam. Ó ní family àwọn ni, ṣé gbogbo family òun ló mọ̀ kó ní kábíyèsí ni. Kì í ṣe family ẹ̀. Pé ìwẹ̀ kì í ṣe gbogbo family ló máa mọ̀ lóòótọ́. Ṣùgbọ́n báwo ni ó ṣe wá jẹ́ pé láàárọ̀ kùtùkùtù ẹwà nù kìíní pé ó yá pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó wá ń sọ̀rọ̀ paternity or no paternity. Pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé Mariam, èní la máa ṣe paternity kìíní kan. La máa ṣe gbá, la máa ṣàwọ̀. Pé nǹkan tó ṣẹlẹ̀ ni wọ́n ní kábíyèsí kan dá sí. Nǹkan ju kìíní yẹn bẹ́ẹ̀ yẹn bí wọ́n fẹ́ lọ ṣe. Wọ́n ní kí là ń sọ kí ni kábíyèsí. Ó ní bàtàjọ́ rẹ̀ sí tún ròyìn. Ṣé ti sọ fún mi tẹ́lẹ̀? Ìyẹn ni ọ̀rọ̀ tá à ń fà bẹ́ẹ̀ ní fa ń gbé bẹ́ẹ̀ ní gbàgbà ọtí láti jọ ẹ̀. Ṣé wọ́n tún máa sọ fún ẹ special pé lénìí wọ́n lè mọ̀ pé ó ní nǹkan tí kábíyèsí gbọ́. Wọ́n ní bọ̀bọ́ yẹn wá ní kábíyèsí ẹ ní sùúrù. Ọ̀rọ̀ paternity no paternity. Wọ́n yìí máa ṣe bẹ̀tì. Ẹ jẹ́ kí èyí fi ṣe arrangement yẹn kì í ṣe pé báyìí lẹ́yìn. Ó ní lénìí lájọ ṣe àti wọ́gán pọ́nkán pàápàá. Àjọ máa lọ sí paternity yẹn. Kọ́tà gbọ́ àlè jẹ́ tilẹ̀. Wọ́n mọ̀ pé kábíyèsí, wọ́n ní informations bring knowledge. Tí ó bá jẹ́ pé kábíyèsí. So ọ̀rọ̀ paternity yẹn tó kàn gbé wá fún wọn lójijì wá bá àwọn méjèèjì lójijì. Wọ́n ní bí kábíyèsí, wọ́n ní ó ṣe wá sọ fún kábíyèsí. Wọ́n ní ní sùúrù ẹ jẹ́ kí ó lè má jẹ ni. Eléyìí Mariam sọ pé láíláí kì í ṣe ìtàn sọ lọ. Ó ní gbà ó lẹ̀ sọ. Wọ́n ní bí yẹn ṣe bẹ̀rẹ̀ sí ní sọ kábíyèsí. Ó ní bo ni wọ́n ti wá tó ń dá sọ̀rọ̀. Ó ní family. Ṣé family yín ní ẹnu níbi tí à ń sọ̀rọ̀ paternity. Àná à ń sọ̀rọ̀ paternity ọmọ tí Mariam tó sọ pé family yìí gbé dání. Pé kí ni òun ò ṣe kí ni òun ọmọ. Ó ní wá Mr. Man. Wọ́n ní kábíyèsí ti gbé. Wọ́n ní kábíyèsí ti háì. Wọ́n ní yá Mr. Man kí ló ń wá níbí báyìí. Kí ló ń ṣe? Òun gan fura sí. Ó wá pé wọ́n ní ṣe kábíyèsí pé àwọn tí ààfin bí ẹ̀ńtọ́rájì bí àwọn security pé kán lọ tí wọ́n ní àwọn ọlọ́pàá kan wà ní kí tó máa ń ṣọ́ ààfin. Wọ́n láwọn kan wà bẹ́ẹ̀ wọ́n yẹn wà permanent sí ààfin. Wọ́n gbọ́dọ̀ ní àwọn ọlọ́pàá bẹ́ẹ̀. Wọ́n ní bọ́kàn ṣe kábíyèsí kàn pé àwọn ọlọ́pàá yẹn kán lọ tí ọ̀gbẹ́ni Mọ́gàdúró. Torí ó dàbí pé ó ní interest nínú gbogbo nǹkan tí òun sọ̀rọ̀ paternity tóun fẹ́ ṣe fún àwọn ọmọ tí àbúrò àbẹ́gbẹ́ family sọ pé ìwọ ní kó má ṣe. Who are you? Pé kán lọ jù sí gàdù. Bó ṣe lọ jù sí wọ́n ní Mariam tọ́ sókè tó fojú gbà pé kí ni ti kábíyèsí láti máa sọ pé kò fẹ́ lọ tí àlejò òun Mọ́gàdúró. Ó ní mo fura sí kí ló kàn pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ ọ̀rọ̀ paternity no paternity. Wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ọmọ sí àbí kí ló jẹ́ nání o. Tó ní jẹ́ kán rójú tó ọ̀rọ̀. Wọ́n ní bí Mariam wá sọ pé òun ò ní gbà báwo ló ń fẹ́ sọ pé kinní kan. Meanwhile wọ́n náà ti lọ ju bọ̀bọ́ yẹn sí gàdúrò according to nǹkan tá a gbọ́. Wọ́n ní before you know it wọ́n ní Mariam ti ń palẹ̀ mọ́. Ó bẹ̀rẹ̀ sí ní páàkì ẹrù tó ń kó sínú mọ́tò tó ń páàkì ẹrù tó ń kó sí mọ́tò. Wọ́n ní nání yẹn wá ń wò pé before you know it ó kàn gbé kọ́ pé wọ́n á ń pè pé òun mọ̀. Wọ́n ní nání ló wọ̀n mọ̀. Wọ́n tó ní nání ló ta kábíyèsí lólobó. Ó lóun wọ́n ṣàǹpé nǹkan pé òun jáde òun ń lọ. Ṣèbó sọ pé òun mọ bó ṣe indiscipline yàn. Ó tún ti lọ mú bọ̀bọ́ yẹn. Wọ́n ló dárúkọ ńtọ̀. Ní tí kábíyèsí lọ jù sínú túbú. Ó dárúkọ pé kábíyèsí ti lọ jù sínú túbú. Nǹkan tó máa fojú kábíyèsí. Èmi ò ní kó má jù sínú túbú. Nígbà tó bá ti kó mú lórí pápátá lọ́sẹ̀ kan lọ́sẹ̀ kejì tó bá ti release títí oṣù kan ṣe bá release bí ó ti release ìgbàkigbà ó fẹ́ kúrò láàfin sí.
ṣèbó lòun fẹ́ káwọn ọmọ kóun lọ ṣe paternity wọn kò dẹ̀ ní rí ṣe. Wọ́n ní bí kábíyèsí kàn ṣe wọ́n ní bí Mariam kàn ṣe ní kò dẹ̀ ní rí ṣe pé òun ń lọ báyìí, kóun wá sọ pé òun lọ sí airport báyìí, kóun fẹ́ lọ board, òun fẹ́ lọ ṣe kinní kan. Wọ́n ní inú àwọn African country ṣá ló pé ibi tí tóun fẹ́ lọ, ó fẹ́ sá lọ, àṣé ó fẹ́ sá kúrò ní ààfin. Ó nígbà tó bá ti sú kábíyèsí tí bọ̀bọ́ yẹn tó bá ti sú bọ̀bọ́ yẹn, kábíyèsí tó bá ti mú bọ̀bọ́ yẹn jáde, pàkígbà tó bá tún máa ti jáde, òun á dẹ̀ wá padà sáàfin. Ọmọ yẹn gbà tí kí máa ṣe kékeré níyẹn náà túbọ̀ sọ fún kábíyèsí báyìí ó ti ń plan, ó ti ní báyìí ó ti kẹ́rù sí mọ́tò. Wọ́n ní kábíyèsí ní kó má wọ̀rì wọ́n ní kábíyèsí ti pe àwọn ti security ní chamber ní ààfin pé kó má jẹ́ pé kó lọ, pé tó bá fẹ́ lọ pé wọ́n ní fún lára, pé bẹ́ẹ̀ tí Mariam bá dé tó bá fẹ́ kọjá géètì oníkejì kó lọ. Wọ́n á sọ fún àwọn ọlọ́pàá abẹ àti àwọn security pé tó bá lọ pé kẹ́yìn náà gbé mọ́tò báyìí kẹ́ trace kẹ́ máa tẹ̀lé, tí wọ́n sọ pé ó ti lọ sí airport. Nígbà tóun ti gbọ́ ọ̀rọ̀ yìí, wọ́n ní kábíyèsí ní tóun ti gbọ́ ọ̀rọ̀ yìí pé òun ò fẹ́ fún lára, kóun kúkú lọ sọ fún pé kó má kúrò ní ààfin. Wọ́n ní kábíyèsí fẹ́ dìímú dáadáa láti sọ àti kábíyèsí ní àwọn security kó jẹ́ kó lọ kó má mú. Wọ́n ní bó ṣe lọ ni. Ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ yìí dùn, inú mi kan bá ṣe ń sọ bá ṣe mú kan fi ọkàn bá lọ, inú mi kan dùn pé this is story tó ti jiná. Màá sọ ìtókù fún yín torí ní lè gbọ́ tán ó pọ̀. Ẹ ṣe bẹ́ẹ̀ bá mi share ilé kẹ́ bá mi like kẹ́ lè bá mi fi tó kù sí comment. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Àbọ̀ Ọlọ́run adájú lórí yín. Jésù lọ.